Gángan ni o. Èyí ará Odeda Ọláwálé ọmọ Fádípẹ̀ ti dé. Jẹ́ ká gbárùkù tì. Tó bá di àkókò ìdìbò, ìbò rẹ fún ẹni tó péye o. Honorable Ọláwálé Ṣọlá Fádípẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lọ́dún 20. Ọmọ ìṣe jáde lébi pé ẹ̀yin yáwá ní bàbá wa o ní ọ̀tẹ̀ tó wọ̀ ẹ jẹ́ ká jáde dáadáa nínú ìbò tó ń bọ̀ yìí. Hello. APC. Igede community òkè yìí o apolongo ìbò máa wá pè wọ́n kí wọ́n bá wa sọ̀rọ̀ torí pé ọ̀dọ̀ wa ṣe pọ̀. ADC. Ayé òní Mo kí gbogbo ẹ̀yin bàbá wa tó wà níkàlẹ̀. Mo kí ẹ̀yin ìyá wa. Mo tún wá kí gbogbo àwọn ẹgbẹ́. Mo ti rí tàwọn road. Mo ti rí nántà bẹ́ẹ̀ yẹn. Mo ti ráwọn ẹgbẹ́ ọlọ́jà àtàjèrè. Mo kí gbogbo wa. Up youth. progress. Àwọn ọ̀bẹ̀tẹ̀ youth dáwó ṣọ́ọ̀ṣì bí mi. Gbogbo ẹ̀yin youth tó wà bí gbòòsà mẹ́ta. Mo kí Sẹ́ríkì Hausa, mo kí Sẹ́ríkì Fulani, mo kí gbogbo ẹ̀yin Hausa community, mo kí gbogbo àwọn community development association wa cha. Mo kí gbogbo wa pátápátá. Baálẹ̀ o, ọkọ ìlú, mo kí yín. Ìlú a máa gbòòrò sí i. Àṣà pẹ́ lẹ́nu yín sà. Mo kí gbogbo wa. Àwa lẹgbẹ́ ADC. Ẹgbẹ́ tó máa ṣe ìjọba láti May 29, 2023, Inshallah. Mo rò pé gbogbo wa ti múra fún election tó ń bọ̀ yìí toró ti wọlé tán o. A máa need láti lọ gba PVC wa tábà tí ìgbà. Tí a bá ti gba tiwa ká tọ́jú ẹ̀ dáadáa. Kò sí owó tó kàn gbélé wa lọ́wọ́ tó máa mú wa gbé PVC wálẹ̀. Nítorí ọ̀bẹ̀tẹ̀ yìí, gbogbo wọn ti mọ̀ pé ADC ló ní ọ̀bẹ̀tẹ̀. Ó ṣeé ṣe kán wá gba PVC yìí tó máa lọ dànù tẹ́ẹ̀fì nílé rí bòdì. Ṣùgbọ́n ìyẹn ò ní ṣẹlẹ̀. Kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní ire tèmi ò ní fò mí dá. Èmi ò sọ́n pa retí ire tèmi ní ire tèmi lọ. ADC àmì ìdánimọ̀ ẹgbẹ́ wa òun ni ọwọ́ méjì tó ń bọ́ra wọn lọ́wọ́. Bọ̀ mí lọ́wọ́, ìbọ̀ ẹ lọ́wọ́. Ká máa ṣe ìfẹ́jọ sórí ire. Ẹ jọ̀ọ́, ó yẹ kẹ́ ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ẹgbẹ́ bọ̀ mí lọ́wọ́ kì í bọ̀ ẹ́ lọ́wọ́ ní ẹgbẹ́ wa. Ẹgbẹ́ tí Sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn tí wọ́n gbé pọ̀ nìyẹn ní agbára Ọlọ́run àní jábọ́ lẹ́yìn wọn. ADC àwọn tí ó jẹ́ aṣojú ẹgbẹ́ àwọn candidates wa mo máa fi wọ́n hàn yín. Deputy Governor wa àwọn ní Alhaji Túndé Awónúgà láti Ìjẹ̀bú Waterside. Excellency. Ẹni tó ń lọ sí House of Assembly, Honourable Wálé Fádípẹ̀. Eléyìí ọmọ wa, eléyìí ti wà ní, eléyìí ara wa, ó ti
àbí òní wọlé. Ó ti wọlé. Wọlé àbí òní wọlé. Ó ti wọlé. Màá fẹ́ kí Deputy Governor kó bá yín sọ̀rọ̀. A, B, and C. We want to appreciate the Hausa community and the Fulani in particular. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. The ADC party is a party that combines both the Muslims and the Christian candidates. And it was intentionally done so that both religions can be fully represented in the government. I want to assure the Hausa community that their interest will be properly taken care of. You know what are your demands and your requests. And fortunately enough for us, the man standing in front of you is an Alhaj, is a Muslim brother like you, and he understands what are your challenges. Almighty Allah will grant all our heart desires. Amen. 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 السلام عليكم المهدي العزيز الجبار الكبير سبحان الله يشركون والله خالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم لا حول ولا قوة الا بالله العلي الحمد لله. Kun ji daga bakin gwamnatin ina gaisuwa daga gwamnatin wanda ya wuce Amusu. Ko ba wanda bai san Amusu cikin ku ba. Amusu yana muku magana ya ce shi ya kawo shi kuma yana so ku ba shi baya, a biya shi a baya, a zabe shi ya shiga gamna. In ya shiga gamna duk abubuwan da Amusu yake yi muku da kuke jin daɗi shi